Àṣàkẹ́ lọ sórí èmi ṣe fàdé. Ok, ẹyin lóòótọ́ Musibau Alani Ọlọ́ládé wà ní orúkọ yín. Ọlọ́ládé wà bẹ́ẹ̀. Àṣàkẹ́ Ọlọ́ládé tó ń jẹ́ wọn lẹ́yìn lẹ́ni ó máa jẹ. Àlàǹkèrè. mo sáfẹ́jọ́ ìjọra bá jà ní pé ẹ tún lè lù wá lórí ọ̀sà fún wọn. Ego làwọn ta sí. Àlàǹkèrè o, Àlàǹkèrè lètò. Bísírì òun ó fọ́nbù ó ní mi ló ń yí padà ọmọ Èkó gbàgbẹ́rẹ́ máa lọ fọ̀dẹ́ para máa lọ ó ní wọ́n ti fọ̀gẹ́dẹ́ para. Àlàǹkèrè. Ó yí ibẹ̀ tí Ṣẹ́fì fi ṣe rẹ́kọ̀dù ọ̀dọ́ wa ló ti mú. Ṣẹ́fì ò sanjọ́ kò sanjọ́ kò ṣe dára o. Àwọn wo ló sanjọ́? Arákùnrin tí a mọ̀ sí Alhaji Alani Musibau tí wọ́n ń pè ní ọmọ kékeré. Arákùnrin yìí òun ló kọrin ní ọjọ́ ìkómọ Àṣàkẹ́. Ó padà wá sọ ìyá ọmọ di ìyàwó rẹ̀. A gbọ́ pé wọ́n ṣe lẹ́yìn ní ẹgbà ìyá Àṣàkẹ́. Wọ́n lẹ́yìn lẹ́sìn kó mọ̀ ṣé òótọ́ ni. Àṣé ọmọ tó ń wá yẹn yóò ti sí wàhálà rẹ̀ dá lónà ohun etí elégbè mi gbẹ etí bọ́lẹ̀. Táyà sọmọ yín Jésù ẹ lẹ padà ṣá. Ó yá ló mọ ohun ojú rí, kọ́gbọ́n nínú ohun ojú rí. Àlàǹkèrè lètò, ètò kan ní tó forúkọ mẹ́rin pọ̀. Àlejò ńlá kan ni a tún ní lórí ètò Àlàǹkèrè, ètò tó máa ń mú àwọn olórin àwọn ní fújì ní pàtàkì wá sórí ètò. Láàní adé mi Musibau ọmọ kékeré àfẹ́ká láráyé ń fẹ́ náà àròkáyé lóòrùn o. Musibau Alani kí ló dé tẹ́ pera yín lọ́mọ kékeré ṣọmọ kékeré nìyí ni. Ọmọ kékeré náà ni. Pẹ̀lú ọjọ́ orí báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì? 1978. 1978 ládùúgbò wo? Lẹ́kọ̀ọ́ mo kọ́ jí wéré lẹ́yìn wéré a bẹ̀rẹ̀ fújì 1979. 1979 Yes. lẹ bẹ̀rẹ̀ fújì. Bẹ́ẹ̀ Ṣé ẹ kọ́ṣẹ́ fújì lẹ́yìn èèyàn ni àbí báwo ni? mi kọ́ lẹ́yìn èèyàn kankan. Báwo lẹ̀bùn yẹn ṣe wá wá? Dádì mi gangan ó máa ń kọ́ ní ríà náà pé Èwo ló ń jó orin area? bíi pé wọ́n fẹ́ ṣe àwẹ̀ kan jáde wéré Kan jáde. Àdúgbò wo ní Èkó? Evans Lẹ́kọ̀ọ́ Òkè Pópó Ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà ti wá bẹ̀rẹ̀? ibẹ̀ kọ́ lèmi ti Báwo bẹ̀rẹ̀ lẹ́yìn bẹ̀rẹ̀ tí? Ọ̀fìn lèmi ti bẹ̀rẹ̀ Ọ̀fìn? bẹ́ẹ̀ni Ẹ̀dùn Òkè Pópó eré àgbẹ̀nìkan kan. Gbogbo Lagos Island nìyẹn náà. bẹ́ẹ̀ni Lagos Island lẹ ti bẹ̀rẹ̀ fújì? bẹ́ẹ̀ni. Kábíyèsí o. Ìgbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn àwọn olórin wo náà lẹ́tún jọ wà nígbà yẹn? Èrò pọ̀ o. Àwọn bíi Wàsíù Àyìndé ó sínú mi lọ́dún méjì Tóyìbọ̀ Àlàmú Tóyìbọ̀ Àlàmú. Kọ̀mṣe Ṣàmṣìdín Igi Ṣekele náà ń pè yẹn. Igi Ṣekele. So a tún láwọn ẹ̀gbọ́n kan àwọn bíi Bọ̀dá Ramoni Àkànní. Láti 1979 yẹn mo ò ṣiṣẹ́ mi iṣẹ́ fújì náà ni mo ń ṣe. Tòní? Bẹ́ẹ̀ni. 1979 sásìkò yìí 46 years. Báwo ni ìrìn àjò yẹn ìgbà tẹ́lẹ̀ wà ní Ọ̀fìn Lẹ́kọ̀ọ́ yẹn? Ajíwèrè àṣejọ́pù wájú ilé wa èrò máa wá lọ́tún lósì láti ìsàlẹ̀ Èkó wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbé wá lárugẹ nìyẹn tọwọ́ lókè. Ẹ̀gbá lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́? 1990 ni mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 1990 kí ló dé tó pẹ́? Kẹrí ẹni tó lórí kò ní fìlà ẹni tó ní fìlà gan kò lórí so a rí ẹ̀pà. Ẹ̀yìn tààlà ní báwo ló ti jẹ o wọ́n ń gba bẹ́tìn pé sí bá àti dẹ̀gùn ni níṣẹ́ ni má pèdè bíi pé mo ṣògùn orin. Wọ́n sọ. Islander wọn ti dá mi mọ̀ bí owó ìsàlẹ̀ kó olówó gbowó mọ̀ mi campus tó fi dóko fájì o. Wọ́n sọ bẹ́ẹ̀. Òkè Pópó títí dé Ẹ̀pẹ́ tẹ́do láfíà jí ọba lé ń dé mọ̀ mi tójú ọba tó kun tójú òde tó sá Islander àmàjú wà á ṣe ni. Wọ́n ròyìn bàbá lásìkò yẹ. Ṣàtúnṣe lẹ́yìn wa làwọn yẹn bẹ̀rẹ̀. Ẹ̀yìn wa ló bẹ̀rẹ̀. Nígbà kan tí wọ́n bá fẹ́ wékù nígbà tí mọ̀ dání wékù títí mọ́ Ṣẹ̀fí Àlàó ẹni ìlérè Ṣẹ̀fí Àlàó Pasuma ìmọ̀múdẹ́kọ̀. Kábíyèsí bàbá. Ẹ̀rọ sá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà yẹn Bokos Bokos Rẹ̀mí Àyìndé Atọ́lágbé
Ramoni Akànnì àwọn náà lídìí wa létà ni Wasiu Ayinde yọ tó kó tó wá pè mí. Kó tó kan Musibau Alani ọmọ kékeré. Tájù Ṣọlá ló mú wá bá mi torí àtijọ́ jà láàrin Èkó. Ìjà kẹ̀ kí ló fàjà? Kò mọ ẹ̀gbọ́n lẹ́yìn ẹ̀gbọ́n ni. Torí ẹ̀yin Gani Negro ló ti ń lo mele. So àwọn wà lẹ́kọ̀ọ́ ó wá rẹ̀ ti irinṣẹ́ lọ́wọ́ mi. A lọ ń ṣe irinṣẹ́ tuntun èyí tí ń lò tẹ́lẹ̀ mo fi rẹ́ẹ̀tì fún ó lọ fi ṣeré. Ó wá pàdé eléré kan irinṣẹ́ yẹn ju tiẹ̀ lọ kò réré yẹn ṣe. Ó kàn kó sí kalẹ̀ ó wá kó microphone mi ó kó sọ́wọ́. Tó bá rí mi tí wọ́n á ń bọ̀ báyìí àgbà báyìí. Kò kó máìkì yín lẹ̀. Kò kó lẹ̀. Wọ́n gba máìkì tí yín náà. Máìkì yín ó wò pé òun rere ṣe ó máa fi dí èrè lórí ọ̀rọ̀ tí ẹ̀yẹ jẹ́ ká kò lórí ẹ̀ bó ṣàṣe jẹ́ nìyẹn. Ó ti di òkú. Kọ́lọ́mbà àforíjì wọn. Àwa dúró déédéé o ẹ sá ń wẹ́wẹ́. Alórin má lòun ẹ wo ni tí ẹ gbé jáde. Alórin má lòun. Tájù Ṣọlá mo bá wí. Tiwa Làlàní ó ní ìfújì olórin àwa dúró déédéé o a sá ń wẹ́wẹ́. So èyí tó fa ẹ sá wẹ́wẹ́ yẹn a lọ ṣeré ní Agége stadium. Wọ́n pe ọmọ kan ní Love Idris. So a ṣe bẹ̀rẹ̀ sí ṣeré yẹn àwọn ọmọ Agége wa sọ pé kí ló dé tí mi dúbà Love Idris kọ́tàkátà wò lélẹ̀. Wọ́n ṣàdàgbò yẹn rújọ yẹn inú stadium láti ṣe. A ṣe wọ́n léṣe torí tá a bá lọ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹrú máa pọ̀. Wọ́n máa tẹ̀lé yín. Kò síbi tá à ń lọ tán kì í dé. So àwa nínú wọn láti stadium dé Guinness. Níkẹjà. Pẹ̀lú ògo Ọlọ́run alápàlà wa ìyẹn wá róbìnrin wọ́n jọ gbéra wọn lọ sùn bó ṣe ń bọ̀ báyìí kó sí wọn lọ́wọ́ ni. Àwọn sọ fún mi pé wọ́n ti pa orí sínú kọ́tà o àtò yọjú síbẹ̀ ní ojúmọ́ mọ́ nígbà tó di 12:30 lóru àti lérò pé a lọ ṣa òkú ẹ̀ nínú kọ́tà ni. Nígbà tá a máa gbé wá ó náwó a gbé wá sí hospital kan ní Ojú Ẹlẹ́gba. So ìyẹn ti lọ bẹ́ẹ̀ wọ́n á fẹ́ ṣe Easter wọ́n ní a gbọ́dọ̀ wá sí Agége. Wọ́n ní kí ẹ̀yin má wá Agége. Wọ́n là gbọ́dọ̀ wá sí Agége. Ẹ̀yin tẹ̀ ń káwọn olórin lọ sàlẹ̀ Èkó. Wọ́n là gbọ́dọ̀ wá sí Agége lọ́wọ́ ọnú. Kí la fẹ́ ṣe fún eléyìí o iná ẹ̀ là wà abára lọ́ọ̀mì sínú pákó akànpó sí fún à ń ṣeré nígbà tó di bíi 3:30 wọ́n ní kàn wá bá mi pé àwọn fẹ́ gba owó lẹ̀ àwọn oníṣẹ́rè sí wa bẹ́ẹ̀ tá bá parí ra máa fún ní owó lẹ̀. Àṣé ọmọ tó ń rán wá yẹn UTC wà láàárẹ̀ dá lónà ó mú etí elégbè mi etí bọ́lẹ̀. Ẹ ṣọmọ yín Jésù ẹ lè padà ṣá. Ọgẹ sí yẹn lọ èmi nígbà yẹn bá kù sí máa mu pẹ̀lú mílíkì ẹ dúró déédéé o ẹ tó ràn wá pẹ ìkó bá lójú làbá bẹ̀rẹ̀ bátú tó bátú. Àjàjà yẹn látago 4 di aago 6 dájí táwọn tó ń pè ní sọ pé ẹ má wá kírun mọ́ṣáláṣí o àti ìtánigbòde o ẹ dúró lé. Ẹ̀dùnà àwọn tó ń kírun sọ pé kí èèyàn máa kí mọ́ṣáláṣí kọ́ kírun nínú ilé o àti ìtáni ti gbòde o. Ó kì í àṣetánì ẹ̀yin náà. Ìjà yẹn ló mú Ṣẹ̀fí Àlàó dé Agége. Ìjà yẹn ló mú d'Agége bí ọdún 8 mi lè gba Agége kọjá. Tí n bá lọ s'Abẹ́òkúta tí n bá ń bọ̀ ní wàá ti dé Abúlẹ̀gbà. Ẹ bójú sínú mọ́tò báyìí. Máa sùn dé. Ẹ̀dùnà ṣógun ni iṣẹ́ fújì ni. Ogun nígbà yẹn o. But kí ló ń fogun yẹn? Ó lágbára o. Ṣẹ̀rí èyí tí a sọ yẹn ó tún wá bọ́ sí 1990 August 25. 1990. Èyí tí mo lọ ṣe ní Musafẹ́jọ́.
ọ̀tọ̀ tún nìyẹn. ìyẹn gangan ni ojú ọjà. Mùsáfẹ́jọ́ ìjọra bá jẹ́ àyẹn ni pé ẹ tún lè lù wá lórí ọ̀sà fún wọn eégò lẹ́ ń ta sí. ẹ tó nìyẹn kọ. Mùsáfẹ́jọ́ ìjọra bá jẹ́ àyẹn ni pé ẹ tún lè lù wá lórí ọ̀sà fún wọn eégò lẹ́ ń ta sí. ọ̀rọ̀ yẹn ó dífá fún Alárápé. Latif Ìlọrí Alárápé. so òun ló kàn fún Àjẹgúnlẹ̀ ń gbà yẹn. so a pè bọ̀bọ̀ kan ní Ládùn ọmọ Balógun òun ló ṣe promoter. wọ́n promote àwa wọ́n promote òun náà. wọ́n gba jẹnẹrétọ̀ fún wọn gba jẹnẹrétọ̀ fáwa. wọ́n ṣàṣeré ẹ̀ di bíi tírì eré ẹ̀ tán àwa wá ṣeré dago 8 ní àdúgbò wọn. so ibi tí kò sínú tó ti ṣẹlẹ̀ nìyẹn. tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Latif Alárápé bẹ̀rẹ̀ style ìbọ̀bọ̀ yẹn oní Saheed Òṣùpá ń lò. ọ̀bọ̀ yẹn ti kú. Ọlọ́run mọ̀ kú tó pa. so eléré kan wà Tóyìn Àdìó náà ń pè yẹn. Tóyìn Àdìó. wọ́n á mú un látẹ̀kù wọ́n á fi rọ́pò Tùsúyè ó lọ síbi eré Ọlọ́run mọ̀ nǹkan tí Àyìnlá Ọmọwúrà máa ń sọ tó máa pè gidi ṣe gbogbo ẹ̀ àwọn máa pè gidi wọn mọ nǹkan tí wọ́n jẹ tẹ́lẹ̀ ikùn ó ti ṣeré yẹn ó dé ló sùn kò jí mọ́ Ọ̀gbàlà nìyẹn ló máa ṣe kí èmi tí mi ní. wọ́n lẹ́yìn lẹ pa. àwa ṣeré ní August 25, 1990 wọ́n ṣe ìyàwó wọ́n ṣe kọ́mọjáde níbi tá a ti bẹ̀rẹ̀ eré yẹn àwọn ní pàtí wọ́n ti náwó 50 kọ́bọ̀ lówó pépà nígbà yẹn 20 náírà ló lórí owó. èmi dẹ̀ ti determine pé mo fẹ́ rí 16,000 lágbo. pàtí ok lọ pẹ̀lú determination ni. a ti ṣeré látago 8 eré ti di 12 a pa 1,200. ẹ̀yin kẹ́ fẹ́ pa 16,000 ṣówó deliver ni. ohun tó ń mú mi lọ́kàn mi fẹ́ mú lọ. bẹ́ẹ̀ ni pàtí iṣẹ́ 16k ni. nígbà tá a ṣeré ẹ wá pa 1,200. báwọn kan ṣe wá láti kú nìyẹn Ọlọ́run bóyá lọ fọ́ ṣọ́ọ̀bù ni bóyá lọ jíìbù kọ̀ọ̀kan wọ́n kàn dé ni díẹ̀ lakọ̀ ni Múrítà Láàbì ló máa ná ta ló fẹ́ bàtà kà lójú àgbo ẹni bá bàtà kà á jẹ̀bi o. so ó fẹ́ bẹ̀ sí náwó yẹn ni bí bàbá oníwà sọ òun ò pa àwọn eléyìí lójú àgbo bàbá oníkan ló jáná fún rẹ pé òun ò pa àwọn eléyìí òun ò mọ̀ wọ́n rí ò mọ̀ wọ́n rí kẹ̀ láti bẹ̀rẹ̀ jà àna bàbá ọlọ́mọ wọnú ilé ẹ̀. àlọ́ bàbá yìí lásán ẹ tún lọ bàbá ọlọ́mọ ẹ̀yin kẹtọrí 16 tẹ̀yin fẹ́ pẹ́ sí wàdẹ tó lọ́wọ́. àná wọlé so àwọn tó yàn Àdìó wọ́n ń ṣeré ní bíi street kẹrin sọ́dọ̀ wa wọ́n ti bá wọ fọ́ọ̀mù yẹn já o ìkùnsìn tó ti wà láàrin wa tẹ́lẹ̀ wọ́n ti bá wọ gbò wọ́n ṣe rúkútù wá nìyẹn wọ́n wá sọpọ́tì àwọn ọlọ́mọ tí bá ṣe orí mi báyìí wọ́n rán orí mi gbogbo ẹ̀mí. ẹ̀yin ò dira ni. tó bá dójú ogun ìdílé òní ṣiṣẹ́. so bí bọ̀bọ̀ yẹn à ń pè nílé kan Akílápá gbogbo wọn ti kú sìn àti ṣé wọ́n ọmọ yóò ní túwó lórílé gbogbo wọn ti kú sìn bó ṣe fẹ́ gbé mísà àwàdìlà ní mísà náà fẹ́ gbé yìí bá bùsùn wa àṣọ ti mú ọ̀bẹ lọ́wọ́ ó kíkọ́ mi lẹ́yìn ni. làwọn èèyàn tí wọ́n jẹ́ sọpọ́tà tí mo sọ pé kọ̀má ló ń bá jà yẹn wọ́n fún fẹ́ máa wé sí àmọ́ orí mi náà bẹ̀rẹ̀ sí fún sí àmọ́. iṣẹ́ fújì. ìjọ márùn-ún mo lò lọ sísú. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. ẹ̀dùn náà fújì tí ń ṣe wá jójú ogun bẹ́ẹ̀ yẹn náà láìṣó. ó lè ń gbà ẹ̀ ó lè gidi bẹ́ẹ̀. ojú ti rí tó o kọ́gbọ́n nínú ohun ojú rí o. àtàwẹ̀ nígbà tá a máa ń ṣeré ní Kòdù bí wọ́n wá ságbo wa ìyá máa ní olùsíwádà mọ́ ní wọlọ́kọ́ nínú kọ̀ọ̀kan màmá ẹ̀ fọmọ yìí lẹ̀ lísìn àti ń jẹun mọ́ ló wá pàdé mi lágbọ́dá bàbá mi 200,000 wọ́n ṣe ń fún mi nìyẹn. so ìgbà tó wá dẹ́kọ̀ ẹ mọ̀ pé bó ṣe wù Èkó yẹn àwọn bíi bọ́ọ̀ì wọ́n tẹ̀lé wẹ̀ àwọn eléré ẹgbẹ́ àwọn ò lè bínú ẹ̀ torí ẹ̀ mo ṣe láìfù yẹn
pé mi ò túṣẹ́ Olúwa o torí àtàwẹ́wẹ́ mi súlè mi ó ṣọmọ kékeré lọ́lọ́run gbé ga o gẹ́gẹ́ ló ń ṣe ní tèmi mo ṣàgbàlagbà lọ́lọ́run gbé ga o èmi ò túṣẹ́ Olúwa o bàrẹ́ mi tó túṣẹ́ Olúwa o àlòmọ́gbà láwọn ló ní tọ̀hún láyé mi ò túṣẹ́ Olúwa. Àwọn èèyàn yìí wọ́n hèrè mi ní torí mo tún gbéra mi ṣépè. Mo life cassette yẹn pé tí n bá mọ̀ kàn ṣe mú Súlè Àtàwẹ́wẹ́ gbogbo nǹkan tí n bá ń wá ilé ayé mi kó parun. Ìgbà wo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́? 1990. Kí lẹ pe táìtù lẹ̀? New Fuji Stars. Ẹ jẹ́ a gbọ́ díẹ̀ ńbẹ̀. Ajíbọ́ládé ara òtún nífẹ̀ẹ́ ni ìyá mi Àbẹ̀ní sídé o ara òtún nífẹ̀ẹ́ ni o níṣẹ́ náà rán mi wá èmi kọ́ mo rán ra mi níṣẹ́ náà rán mi wá o èmi kọ́ mo rán ra mi o àṣẹdọ̀wọ́ ẹni tó rán mi wá àṣẹdọ̀wọ́ ẹni tó rán mi wá o. Ẹ wá jẹ́ àṣẹrẹ òní Àlàní o Àlàní o alálà ni mò ń síbà o ẹ wá jẹ́ àṣẹrẹ òní kọ́lọ́hún fún wa ṣe. Ẹ ó yí ibẹ̀ ṣíṣẹ́ fífi ṣe rẹ́kọ̀dù ọ̀dọ́ wa ló ṣe mu. Ẹ o Àlàní mo sì gbà o ọkọ̀ Bàṣírà ó yí ibẹ̀ gidi gangan ìgbà yàwó tíra ìṣe rẹ́kọ̀dù gbà irú Ṣẹ̀fíù ta Abẹ́òkúta àtọ̀dọ̀ yẹn mo mú wèkó torí a ṣe promotion kan ní National Theatre 1993 ẹ̀gbọ́n mi mo ti fẹ́ mọ̀ ní tipẹ́ a ṣe gbogbo ẹ̀ nígbà tá a ṣe tán mo ní kó wá sí Èkó ó ti mú aṣọ tó fẹ́ wọ̀ lágbo yẹn mo ra top tèmi àti tiẹ̀ ó wá dé sílé mi ní Ẹ̀gàn. Ìyẹn Ṣẹ̀fíù Àlàó. Ó dé sílé mi lẹ́gàn àwa ń bẹ̀ títí a tún lọ gba Excellence Hotel. Lágége kọ́ nìyẹn. Lágége a sì wá lọ sí show yẹn. Nígbà tó ṣeré tán àwọn ọmọ Èkó ní kò ní lọ pé ẹ gbà báyìí níta bá fẹ́ gbà ẹ wá bẹ́yìn. ẹ wá gbà lọ́wọ́ mi. So mo sọ fún pé kó jẹ́ ká ṣe promotion yẹn ní Abẹ́òkúta ó gbé gidi náà bẹ̀. Àwọn kọ́sọ́mà tó rí kọ́ màmá gbà mọ́ lọ́wọ́ ni Ṣẹ̀fíù ò sanjọ́ kò sanjọ́ kò ṣe dára o. Àwọn wo ló sanjọ́? Àwọn Màláíkà Àtàwẹ́wẹ́ Pàṣọ Òṣùpá ní àwẹ̀tàṣe ń pàdé Pasuma ní Healthy 500,000 ló ní ẹ lọ fi ṣe nǹkan àwẹ̀. Bí Súlè Àtàwẹ́wẹ́ náà ṣe ń ṣe nìyẹn bí Màláíkà náà ṣe ń ṣe nìyẹn lọ́nà tí mo lọ gbẹ̀yìn yìí mo mọ̀ pé mo ṣe strong ni ní partial stroke. So last year tí mo lọ sí London Súlè ó dúró wọ́n fowó kówó tíkẹ́ẹ̀tì mi àjọ ṣeré gbogbo tó pa oníkan kó fún mi ìyẹn Màláíkà oníkan kó fún mi. So ìgbà tí tún dé ó tún ṣe wẹ́kọ́ àti fún mi. Ṣé dàkọ̀ ni wọ́n mú òun wá bá mi ní Mushin tí mò ń ṣe eré ní Riscafe wọ́n sọ pé lérè tó fẹ́ jáde wọ́n opportunity pé wọ́n láì ṣe rẹ́kọ́ọ̀dù náà ṣe pariwo wọ́n mú wá bá mi mẹkáníìkì ló ń ṣe ń gbà. Bẹ́ẹ̀ Sunny tí Adéṣọ̀kan ńkọ́? Ọmọ mi tó dáa nìyẹn ó tún fẹ́ yàwó ládùúgbò mi ó fẹ́ yàwó ládùúgbò mi lẹ́kọ̀ọ́. Bàbá Fújì ń gbà yẹn Fújì ń sìn kí lẹ rí sí? Gbogbo ẹ̀ ti yí padà. Àwọn ọmọ wa kéékèèké wọ́n dọmọ oníjó àwọn ọmọ wa kéékèèké wọ́n dọmọ onílù báyìí fún wọn bọ̀ ò gbọ́ ká ṣàdúrà fún wọn bá ṣàdúrà bọ̀ ò gbọ́ ká fi wọn sílẹ̀ torí gbà ayé àká rere ti rí ṣe. Báyé àká ó ti yàtọ̀ sí sìn. Kó tóbi lọ́ládé mú sí kákìrá wáyé ká lè kó lé à ń forí ṣe fàájì ni o ká tún ríra kíra pẹ̀ láyọ̀ wọ́n gbà yẹn láyà ló bá tún lọ ń jà torí ẹ bá wà lè bẹ́ẹ̀ ṣe tó bá lọ bá wọn fẹ̀ṣẹ̀ yọ yín gbogbo yín yẹn náà máa fẹ̀ṣẹ̀ yọ tán àti fíṣíyà ló máa lò láàfin o tọ́lọ́run ló mọ ọmọ ọkọ láwùjọ àbí ṣèbọ́ ọlọ́run ló mọ ọmọ ọkọ láwùjọ àbí wẹ́rẹ́. Kí ló fọrin yẹn? ẹ wò. Orin yẹn wá ń jà rànrìn láti bí ọjọ́ mélòó kan báyìí.
ṣé live ni àbí record? Record ni àmọ́ mi fẹ́ sọ lórí ẹ̀ òun náà tún lè ẹ̀dá tó ń gbọ́ bùkátà lọ ọ̀dẹ̀dẹ̀ tí ò dúpẹ́ fọlọ́run tí ò rántí pẹ́gbẹ̀rún èèyàn ló jẹ́ tí ipá náà fi ń jẹun ibi tó ń gbága fún ta lè kà ibẹ̀ náà nù lówó jáde o òṣìṣẹ́ kò tí ì rà kò lè rẹ́nu bọ́lẹ̀ o owó níní kò kọ́ tàgbà kì í ṣe iṣẹ́ agbára o ọlọ́run ọba yéyéyé ọlọ́run ọba jọ̀ọ́ o yàrá owó sì kẹ́ ìyàwó tó bá bímọ o ọba ìlàyé àlàwùrà ṣàgọ́dọ̀ ọlọ́mọ ọba ìlàyé àlàwùrà ṣàkóńdà aláya o alẹ́ ni ọ̀rẹ́ ẹ̀dá má fi ṣe ìbínú ẹni abínibí wọ́n ń dání lójú ẹni ní kó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹ̀nà ní kó fẹ́ni lójú átàní ẹ̀ fi sẹ́nu alẹ́ ti fọkọ ọlọ́run pa lójú ìyàwó alẹ́ ti fọkọ ọlọ́run pa lójú ìyàwó ẹdìyẹ ìrànà ní kì í ṣe ohun àjẹgbé ikú tó pọkọ ló ń bá apàlẹ̀ tó bá yá ikú tó pọkọ ló ń bá apàlẹ̀ ìyàwó tẹnìkan kọ sílẹ̀ tó lóun bó sì sílẹ̀ tẹnìkan ń dọ̀bálẹ̀ ló tún nìyẹn lòun máa fẹ́ ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ sì máa ṣe lọ ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ sì máa ṣe lọ. wọ́n fẹ́ fi rúpù mi. lọ́nà wo. lórí àṣàkẹ́ òṣàṣàkẹ́ náà fi ń ṣe bẹ́ẹ̀. arákùnrin tí a mọ̀ sí Alhaji Alani Musibau tí wọ́n ń pè ní ọmọ kékeré arákùnrin yìí òun ló kọrin ní ọjọ́ ìkómọ Àṣàkẹ́ ó padà wá sọ ìyá ọmọ di ìyàwó rẹ̀ ẹ̀yin èèyàn wọ́n ní arákùnrin yìí ni ìyá Àṣàkẹ́ èyí tó bá lọ. a gbọ́ pé wọ́n ṣe lẹ́yìn ní ẹgbà ìyá Àṣàkẹ́ wọ́n lẹ́yìn lẹ́sìn kó mọ̀ ṣé òótọ́ ni. èmi ò mọ mi ò ṣe kó mọ ẹ. ṣe ti rí nǹkan tí mò ń sọ ń sìn ẹ ti rí ara nǹkan tá à ń sọ nìyẹn but aya tẹnìkan kọ̀ sílẹ̀ ẹnìkan dọ̀bálẹ̀ fẹ́. a ti ṣe rẹ́kọ̀dù yẹn tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé jáde ní. ìsìn ó dẹ̀ máa ní nǹkan tó fàrònú yẹn gbà yẹn. bàbá èwo ni second record tẹ́ ṣe. Angelina. obìnrin tún nìyẹn o. Angelina. ẹ̀kọ́ ìjẹ́ ń gbọ́. Angelina ó ti lọ wájú o 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 gbẹrẹ tí ní ojú ẹ ló mú wá o ìbàdí ìdí ẹ táàbò ni o èyí tí ń rí ẹnu ẹ ló ń pè wá 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 Angelina kò wálé wọ́n tútù bá mú máa képo lọ́bùrọ̀ mi o ara mi ti gbẹ̀ kan ara mi ti gbẹ̀ kan. tó tún fa Angelina yẹn ṣe irúbìnrin kan ni àbí báwo ẹ jẹ́ ká mọ̀. obìnrin tó ń jó lágbo náà ni. ló jẹ́ Angelina èwo ni rẹ́kọ̀dù kẹta. ìkẹta Fuji Japin. ẹ Fuji Japin. bàbá yìí ẹ jẹ́ ń gbọ́ Fuji Japin yẹn. Wàsíù ló kọ yọ́ọ̀pì Àlàní ló kọ Japin. Listen to me attentively ẹ tẹ́tí ẹgbọ́n náà sì yà mí o mo ní ní mo ní ní mo ní ní mo ní ní. mo bá arúgbó kan lódò mo ló bùn mí lómi mu olóhùn bùn mí lómi mu mo nù sapá pẹlẹngẹ mo nù ṣẹ̀ṣẹ̀ pẹlẹngẹ ló fa Japin tí mo kọ Musibau jọ̀wọ́ káyíkó kò jájọ ṣeré alẹ́ kò jájọ ṣeré alẹ́. I am Alani Musibau ọmọ kékeré the Golden Fuji Mayor Organization. I'm now introducing Fuji Japin to you. Please, when you are dancing to my Fuji Japin, make sure that you jap with your two elbows and proper care must be taken. Ṣọ́ra fún Japin kó má lọ bà ẹ́ lẹ́nu jẹ́. Ṣọ́ra fún Japin kó má lọ. Ilẹ̀kílẹ̀ tó lè jẹ́ o, Èkó lọ lọ́gbọ́n, mo ti gbà, mo ti gbọ́. Ilẹ̀kílẹ̀ tó lè jẹ́ o, Èkó la fíjú, Èkó ló lóde fàájì o, Èkó ló lawọ́ níbi kánáwó, Èkó ló fíjú ní tọkọtaya. Èkó ló lóde fàájì o ẹ jẹ́ ká rí fẹ̀dìrà ká lọ ká fíjú. náwó kan ò lè náwó tó wá láyé ń bí irọ́ onífàárí kan ò ju wá lọ lágbo láyé ń bí irọ́ ìlú owó láti bí wá ibẹ̀ láti wo wá dàgbà. náà jẹ́ ká lè rí dààmú wo Ọlọ́run ló dá wa ládé láàrin Èkó wọ́n mọ yáyì púpọ̀ àfi ju Èkó máa sí. mi ń gbà kan ó dà pé Musibau Alani Ọlọ́ládé wà ní orúkọ yín. Ọlọ́ládé wà bẹ́ẹ̀. ẹ ṣe ti rí àwọn èèyàn wá ń rò pé Àṣàkẹ́ Ọlọ́ládé tó ń jẹ́ wọn lẹ́yìn lẹ́ni ó máa jẹ. èmi kọ́ lọ sórí èmi ní stepfather. ok ẹ̀yin lóòótọ́. èmi kọ́ mo kó mọ́ ẹ. but ẹ̀yin ní stepfather. ìyá ìbímọ mẹ́ta fún mi.
but fún bàbá tiẹ̀ òun nìkan ọmọ àbí nìkan ni. kì í ṣe pé ẹ gbà wọn lọ́wọ́. irọ́ wọn ló lórin ni bàbá yẹn náà. òjìwèrè kò ṣeré nígbà tí ìyẹn bàbá Àṣàkẹ́. nígbà tá à ń ṣeré Lùkwèsì ìyá Àṣàkẹ́ yẹn iṣu àtẹyin ló ń ta lẹ́gbẹ̀ẹ́ Ìlúpèsì bó ṣe rí mọ́ mi yẹn ti bẹ̀rẹ̀ sí fún lówó tó ṣe gbogbo ẹ̀ tó lójú pé ó bímọ kan ọmọ yẹn ìjọ ta ṣe súnú ẹjọ́ kejì lọmọ yẹn kú. wọn ti bá Àṣàkẹ́ mọ òun là kọ bí ẹ. ok ó ti yé mi. ó gbé Àṣàkẹ́ wá sílé mi. ó gbé Àṣàkẹ́ wá sílé mi obìnrin tí bàbá ẹ̀ pariwo òun ló rán léwu èmi ló rán mọ́ lọ léwu. ó ga o. lẹ́yìn Guide and Japin àbí kílẹ̀ pé tẹ sọ́nsìn. Fuji Japin. nígbà tó sọ pé mo kó bodyguard lọ sí Sàlẹ̀kò wípé ìyàwó tẹ́nì kọ́kọ́ èmi ò ń lo bodyguard. èmi la fi ju eléré tí kì í lo bodyguard. Àlàní Músíbáwò ọ̀lára rélé mi ń jẹ. Ráré. Aláǹgéré lètò. Òbísìrì ó fọ́nbù nígbà tí mo mọ ṣẹ̀fíìmù mọ̀ náà wọ́n fẹ́ gbé òun lé mi lórí lẹ́kọ̀ọ́ kò sí ọ Èkó yàtọ̀ sí Mùṣín. ẹ̀bọ̀ tó ní àṣàkáṣà lòun kọ náà. irọ́ orin mi ló ń yí padà ọmọ Èkó gbà bẹ̀rẹ̀ máa lọ fọ̀dẹ́ para máa lọ ó ní wọ́n ti fọ̀gẹ̀dẹ̀ para. ọ̀gẹ̀dẹ̀ ti jẹ́ ẹ máa jẹ́ lọ kò sí nǹkan. ọmọ mi ni wọ́n mú wá sọ́dọ̀ mi ní àkèdè mo ti ṣe fi lórí mi lè lórí pé o bẹ̀ sí oríire lẹ́nu. ó ga o. lẹ́yìn Guide and Japin yẹn èmi ìwé lẹ tún ṣe. Sáwẹ́wẹ́. àwọn táìtì. ẹ dúró déédéé ni Sáwẹ́wẹ́ lẹ́yìn yẹn la tún ṣe Fuji Rally. Fuji Rally. fún àìsàn pẹpẹ tó kù. Fuji Rally gbogbo rẹ́kọ̀d tẹ ṣe tó bí mélòó. 24. sá. 24 a lè fi dúró. bẹ́ẹ̀ni orin ṣì wà orin dẹ̀ ṣì wà. bẹ́ẹ̀ni. òdèrè ńkọ́ ẹ ṣe ń lọ dáadáa. ọ̀rọ̀ yín jà ràn ìrìn gan lórí íńtánẹ́ẹ̀tì o. mo fẹ́ kọ́ máa ṣe bẹ́ẹ̀. ẹ kọ́ máa ṣe. ẹ mọ̀ pé mo ti pè yín kó tó di bọ́rọ̀ ìbẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ṣe rí bàbá Àṣàkẹ́ Ọlọ́run condition tó dé bá Ọlọ́run ayé kí bẹ́ẹ̀ kó dé bá. àmín Ọlọ́run dẹ̀ fún wọn lálàáfíà àti ẹ̀dúpẹ́ Àṣàkẹ́ tiẹ̀ ti yanjú ọ̀rọ̀ náà. Ọlọ́run náà ayé òun náà ní bí ọdún 5 sẹ́yìn council ló ti ń ṣiṣẹ́ tá a fẹ́ ṣe end of the year party wọn 24 ó máa ń pè mí bàbá Àṣàkẹ́ gangan Fatai Malo tá a bá ti ń ṣe fàájì a máa sọ fáwọn tájọ wà ń bẹ pé ẹ bá ń dúpọ́ lọ́wọ́ Àlàní òun ló bá òun náà mú un lọ sí iléèwé tó àwọn èèyàn ṣe máa ń parọ́. ìgbà wo lẹ ṣe rẹ́kọ̀dù kan káàdì náà ó tó bí ọdún mélòó. bí ọdún méjì. kí lẹ pè àkọlé yẹn. reality kí lẹ kọ́ ń bẹ̀. Bọ́lá Tinubu ọmọ alájà iṣẹ́ kan ẹ̀ o wà bá wa tún Naija ṣe. gbogbo gómìnà tó kù House of Assembly pẹ̀lú Senator ẹ bá wa tún ìlú ṣe. torí sálẹ́sà mọ́tò já kò pé kí mọ́tò máa rìn ẹlẹ́dẹ̀ àjọyọ̀ ariwo máa ní pọ̀ ọ̀rọ̀ Nàìjíríà ó sì máa dára. United we stand divided we fall ẹ jẹ́ ká sowọ́ ọkọ̀ tàwùsá ti Ìgbò pẹ̀lú Yorùbá ẹ jẹ́ ká rántí pé ọmọ ìyá là jẹ́ wọn Nàìjíríà ṣóhun ló so wà pọ̀ tó bá ti 14th wall àpàtì. bọ́tí ń bo lórin tí ń ti ń wá bọ́lẹ̀ tí ń rí ṣọ́ máa ń kọ orin fún yín ni. nígbà wo ọkọ ilé mi o. ń bọ̀ ní ìmísí yẹn wá ti. tá a bá ti sùn. tẹ bá ti jí. tá a bá ṣe fàájì ó máa báyìí òun mọ́ lọ́wọ́ mi. àti wé. bẹ́ẹ̀ni. Ọlọ́run ní padà lẹ́yìn yẹn. àwọn ìrírí mi wo lẹ tún ti ní ìdíṣẹ́ fújì tó jẹ́ má ní gbàgbé fún yín. ìrírí kúrìṣìíríṣìí ṣé ìrírí ká lọ ká má mú wálé àbí ìrírí ká lọ kán bá a jà kán ṣe gbogbo ẹ̀ a máa dúpẹ́ fọ́lọ́run ogun ayé ò gbé wa lọ. àdúpẹ́ kò dẹ̀ ní gbẹ̀yìn lọ lágbára Ọlọ́run. ẹ̀yin tó ń fẹ́ ta làlà ni ẹ máa ṣe ń wo gbogbo wa ló máa kéré ọjà délé adúpẹ́ o ogun alágbọ̀n o káwa má rí ogun kirikiri káwa má rí ẹyẹ kì í fò kó forí sọgi
ejò kì í rìn kó forí kó ti ọjọ́ tálágẹmọ máa jáde ajápẹrẹ kì í jà o àkóbá àdábá Ọlọ́run má járe. Àmín. Àkóbá àdábá Ọlọ́run má járe o. Èkó tóbi lọ́ládé mùsíbà o kákìra wa yìí ká lè kó o lé à ń forí ṣe fàájì ni o ká tún ríra kíra pẹ̀lú láyọ̀ wọ́n gbà ẹ́ láyà ló bá tún lọ ń jà torí ẹ bá wa lè bẹ́ẹ̀ ṣe tó bá lọ bá wọn fẹ̀ṣẹ̀ yọ yín gbogbo yín ẹnu ẹ náà máa fẹ̀ṣẹ̀ yọ tán àti fíṣí àdúrà ló dá tọ́lọ́run ló mọ ọmọ ọkọ láwùjọ àbí ṣèbọ́lọ́run ló mọ ọmọ ọkọ láwùjọ àbí bẹ́ẹ̀. Fẹ̀ṣẹ̀ yọ yín gbà ẹ́ láyà yìí náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àbírònú yẹn kàn wá. Ó ti ṣẹlẹ̀. Ẹnìkan gbàyàwó ẹnìkan wọn wá fẹ̀ṣẹ̀ yọ lẹ́yìn ṣẹ́yìn kọ́. Èmi kọ́. Bọ̀ ṣé artificial ló wá ń lò báyìí. Òun ló ń lò. Artificial ló máa lò láti o. Bàbá Aláàjì Musibau Àlàní ọmọ kékeré wáyé tẹ́ fi ń pera yín lọ́mọ kékeré náà. N tó fa ọmọ kékeré nígbà yẹn lọ́hùn à ń ṣeré ní Standard Hotel ní Bariga. Ní Bariga. Ní Bariga. So bí alájà kan ó wá ságbo ló bá bẹ̀rẹ̀ sí tásí ló ń ṣe wípé bí ṣe di ọkọ alájà ni wọn wá ń kú tẹ́lẹ̀ ọmọ kékeré tó ń ṣọkọ alájà ni. N tó fọ ọmọ kékeré ni. Olùkọ́ pè mí ní Musibau ọmọ kékeré mọ́ ọmọ kékeré ti dàgbà alágbà o. Musibau Àlàní ti dé kálára ṣọ́ra wọn ò ṣaláìmọ̀kọ́ wa lóhùn péde o. Tó máa fodò ẹ̀lẹ́dínkùn náà ó bọ́ ń fèpo ẹ̀ pa síbẹ̀ o. Ẹ̀nìmí ayé lọ́wọ́ orí tó bá jẹ́ ti ká pèdè tó dọ́gba létí ti wá ní. Bórin báyà lóòrò bóyá ní dùbú o àwa la lórin àgàgà tó ní báyà jú dùdùkú ó yé wa sí ó yìí sì fún wa láti fohùn lóríṣiríṣi yanjú ẹ̀ sọ́ọ̀tọ̀ọ̀tọ̀ á fohùn lóríṣiríṣi yanjú ẹ̀ sọ́ọ̀tọ̀ọ̀tọ̀ ká fo sí wẹ́wẹ́ àti kọrin ó lé lógójì ọdún a ò kọ̀ọ̀kan lẹ́ẹ̀mejì pọ̀ o mi ìṣiṣẹ́ mi láti 79. Ẹ mọ̀ pé àtàbà lọ sí school lọ́nà Agége to the Progress College mo lọ. But irú àwọn Fancy Ayé Àlàmú yẹn senior yín. Ó senior ọmọ ẹ̀gbọ́n mi. Lọ́fà sísè. Lọ́fà bàbá ni èmi ni vice president gbogbo onífújì gbogbo àgbáyé. Vice president? Ta ni president? Síkírù Agboola. Síkírù Agboola. Sensation náà ni. Okay, àwọn ni president, ẹ̀yin ni vice. Ṣé ẹ̀yin náà ló gbàdé ẹ̀ Mushin? Ẹ dúró. Mo gbé Mushin 15 years lọ́nà Jogo Street. Àwọn bíi Àdìsá Aláṣẹlà lájọ ṣiṣẹ́ ti ń gbẹ. Ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé Aláàjì Musibau Àlàní ọmọ kékeré Kọ́má Musibau òun lẹ̀ ń gbádùn lórí ètò yìí ṣe rí wọ́n sì ń lo òdèrè dáadáa ẹ̀yin tẹ́ fẹ́ ṣe patí kódà bó jẹ́ ìlú òyìnbó lẹ ti fẹ́ ṣe kò síbi tí bàbá ò lè lọ wọ́n fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sìn. 080-5235-1293. Lẹ́ẹ̀kan sí. 080-5235-1293. Ṣé o ní WhatsApp yín sà? Nọ́mbà tẹ́ lè pè wọ́n sí nìyẹn gbogbo ìbéèrè tẹ́ bá ní tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ pátá ẹ lóde eré tẹ́ fẹ́ ṣe tó jẹ́rẹ́ àgbà gbogbo ẹ̀ ló wà nílẹ̀. Kò ní bàjẹ́ bàbá mi kò ní bàjẹ́. Ètò yìí ni ètò Aláǹgéré ṣé máa ń wètò ìtẹ́lẹ̀ àbọ̀ ń ròyìn ẹ̀ fún yín ni. Wọ́n ròyìn ẹ̀ fún mi mo dẹ̀ bá bẹ́ẹ̀. Ẹ bá bẹ́ẹ̀ ẹ máa gbádùn ẹ̀ jù báyìí lọ. Ọ̀rọ̀ tá a sọ yìí gẹ́gẹ́ bí Kọ́má Musibau Àlàní ọmọ kékeré gbogbo ohun tẹ́ sọ nípa àwọn olórin gbogbo ohun tẹ́ sọ nípa Ṣẹ̀fíù Ṣínà Àkànní Òbésèré Pasuma Àtàwẹ́wẹ́ ká gbé gbogbo ẹ̀ síta. Ẹ gbé síta. Ká má yọ kúrò ńbẹ̀. Ó tójọ́ mẹ́ta tòjó tí ń pagún bọ́ everybody ló mọ̀ àwa ti jìyà ta ó di dandan a ní láti jẹun ta. Lágbára Ọlọ́run ká tún má yọ pé ẹ̀yin kọ́ lẹ ṣèkó máa Àṣàkẹ́. Èmi kọ́ mo ṣèkó mọ́. Ká fìyẹn náà lẹ̀ ká má yọ kúrò. Ó ti tán. Èmi kọ́ mo ṣèkó mọ́ ẹ o Àṣàkẹ́ èmi kọ́ mo ṣèkó mọ́ ẹ o. Ẹ ṣé bàbá. Àlòkàn gbé kan tì ní àṣetò bẹ́ẹ̀ ní orí ẹ̀yàtọ̀ olóhùn agbérin ó fa gbogbo etí mọ́ra igun mẹ́rin láyé ni ó igun mẹ́rin ní ṣúgà ní ètò kan tó lórúkọ mẹ́rin
àǹgẹ̀rẹ̀.